ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ̀sìn dùn ó sì ní tara ẹ̀sìn àmọ́ kò kọ́ ń pa ẹ̀. ó ní tara ẹ̀sìn àmọ́ kò kọ́ nípa ẹ̀sìn rárá. kò kọ́ ń pa ẹ̀. ìtara tó níyẹn a lè pè ní scholar. Akramakumullah sir. Jawfa ni èèyàn wá lè sọ pé alimun àbí o lè pè ní mutadayyin ṣùgbọ́n kì í ṣe alimun biddin. ìyàtọ̀ ni. kódẹ́sì tó bá ń sìn gan yóò tún gbà lọ́dọ̀ ẹni tó mọ̀ ni. bẹ́ẹ̀ ni tí ó bá gbà á lẹ́dọ̀ ẹni tó ìsìnkú sí ni ó yà sí. so eléyìí àmọ̀yàtọ̀ ẹ̀ ní Nàìjíríà yìí. ọ̀pọ̀lọpọ̀ orú àwọn mustalahati yẹn. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìtara ẹ̀sìn ló ní à ń ṣe MSS à ń ṣe kínní. so wọ́n á máa pè ní scholar. òun náà pèrè bẹ́ẹ̀. òun náà pèrè bẹ́ẹ̀. wọ́n bá dápọ̀ ẹ̀ fún òfin scholar sí yóò dìjà. so gbogbo kínní yìí ó ní ẹ̀wọ̀n. àfi kéèyàn mọ̀. inú Islam yìí nìkan lọ́dọ̀ wa àwa mùsùlùmí ibẹ̀ ni àṣejù àti ẹni tí ó jẹ́ mutakhasis fi shay'in ká máa wá pè ń bẹ̀ yìí pé ó nímọ̀ ń pa ẹ̀. kódà ẹni tó mọ̀ wọn. so ẹni o lè rí irú ẹ̀ nínú lọ́yà ẹni tí ò lọ kọ́ lọ kó practice ẹ̀ kàn pè sí bá kò gbọ́dọ̀ gbé aṣọ wọn ẹ̀wọ̀ kó gbé wíìgì ẹ̀ sórí kó gba kóòtù lọ. ó ń lọ ẹ̀wọ̀n nu. ẹ̀wọ̀n ló lọ but níbí tẹ́nìkan bá kàn ti ta láwà ní borí. ó lè ti ṣe bábà tó bá rí táyà ń bí ṣe bábà àti ọ̀rọ̀ náà yóò bu wọn òun náà máa kírun ẹ̀ bismillahir rahmanir rahim. wọ́n máa ń sọ pé ọmọ gan yóò máa sábì yóò máa ṣẹ́bí ọ̀pọ̀ gan. so ìyẹn bẹ́ẹ̀ nínú ọ̀dọ̀ wa ń yóò báyìí láti máa rí. ìbéèrè ló bí mí. bẹ́ẹ̀ ni sà. ó kẹnu gan. ìbéèrè tẹ ẹ ti mú níbi ìbéèrè alákọ̀ọ́kọ́ ibi customary court yìí ibẹ̀ náà ni a tún ti fẹ́ wọ Nàìjíríà ṣẹ́ṣà secular state. ní sùúrù sẹ́. ọmọbìnrin ní pé kò ní sùúrù. gbogbo tí mo sọ kalẹ̀ mo pàtẹ mo kọ́dìmọ́t fún ọ̀rọ̀ ẹ̀ mo tẹ́ni fún ni. ní pé nígbà tọ́rọ̀ yìí wá ṣẹlẹ̀ tí táwọn èèyàn ń sọ sí tí kálukú ń sọ tó ń sọ rárá wọn lè gbà Ogun State ó ti sọ pé òun ò ṣe ṣẹ̀ríà Ọ̀yọ́ State olóhun ò ṣe ṣẹ̀ríà Èkìtì gbogbo Ondo State gbogbo wọn ṣé kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí wà wọ́n ń bímọ wọ́n ń kó mọ wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń ṣe ṣẹ̀ríà ẹni tí àwọn tó ń dìde tó ń sọ pé kínní wọ́n ní wọn mọ ṣẹ̀ríà wọn mọ kínní kan báwo ni wọ́n ṣe mọ̀ kí ló ìwọ ń jẹ́ bàbá rẹ̀ tó fẹ́ ìyá rẹ̀ níjọ́ tó fẹ́ ìyá ẹ̀ lójú ọ̀nà ṣẹ̀ríà ni ṣé wọ́n so igi yẹ́ ẹ̀ ni. àbíwọ̀n tó bá tó ń jẹ́ àbúdó kìíní kan ṣe. ṣé wọn sorúkọ ẹ̀ níjọ́ súná ni wọn pẹ́ràn ẹ̀. so kan sọ bẹ́ẹ̀ yìí pé ìyá àwọn bàbá àwọn wọn fẹ́ra wọn lọ́nà ṣẹ̀ríà. ibẹ̀ yẹn àá mọ̀ pé ọmọ tó ṣe òun ló gbé ṣẹ̀ríà wá tó fẹ́ fi kọ́ bàbá ẹ̀ àti màmá ẹ̀. so lẹ́yìn àwọn ṣẹ̀ríà tí a ní à ń ṣe
àtà tó fi délé Haúsá penal code kan náà ń lò penal code kọ́ wọ́n ń fẹ́yàwó tó bá fẹ́ kọra wọn wọ́n lè lọ Shariah ahwal shakhsiyya ni so ahwal shakhsiyya yẹn òun làwa náà ń ṣe níbi tí ò dé ọ̀rọ̀ Shariah court so ìyẹn bẹ́ẹ̀ wọ́n wá ní ọ̀dà àwọn tó ń sọ̀rọ̀ yìí àwọn kan dìde wọ́n ní wọn ọmọ kan tó ń wí ni ó yẹ kán mọ̀ pé Shariah yìí ó di dandan àwọn tó dẹ̀ ń sọ pé rárá secular state ní Nàìjíríà wọ́n sọ bẹ́ẹ̀ ni pé secular state ní Nàìjíríà wọn ọmọ kan tí wọ́n wí torí multi-religious state ní Nàìjíríà mọ́ra professor lélẹ́yìí tó ń sọ̀rọ̀ yìí náà ó kàwé o kò mọ̀ yàtọ̀ láàrin multi-religious àti secular àìmọ̀ yàtọ̀ yẹn ó yẹ ká wá ṣàlàyé ẹ pé secular ẹ pé multi-religious ní Nàìjíríà lóòótọ́ multi-religious ní community kò ń ṣe state. akramakumullah àwọn jùzíyà kan bẹ̀ ni. jùzíyà kan bẹ̀ ni. torí pé constitution ò recognize ẹ̀ ó mọ̀ wípé wà ní but kò recognize ẹ̀. wọ́n fún wa ní holiday ọdún. bẹ́ẹ̀ni sá. Christmas. bẹ́ẹ̀ni sá. Happy New Year. bẹ́ẹ̀ni sá. àjíǹde Easter. bẹ́ẹ̀ni sá. wọ́n dé ń fún àwọn oníṣẹ̀ṣe náà. àwọn yẹn béèrè fún wọ́n fún wa lọ́dún ààwẹ̀ ọdún léyà mọ́lídì. bẹ́ẹ̀ni sá. wọ́n fún wa ní jíjìrá náà sá. jíjìrá. bẹ́ẹ̀ni sá. so àwọn béèrè àwọn kíní constitution wa kọ́ ló sọ tí constitution bá sọ lábẹ́ mo mọ̀ òun ni òun ṣe kó wà documented. kò ń ṣe pé rárá so nǹkan náà ń pè ní secularity lédè Lárúbáwá wọ́n máa ń pè ní alimaniya akramakumullah. àṣìsọ nìkan sọ pé alimaniya akramakumullah. torí kò ń ṣara alimana bẹ́ẹ̀ni sá. látara ilmu bẹ́ẹ̀ni sá. òun ni kí ló bí ní Europe ní ayé ìgbà tí chọ́ọ̀chì ló ń darí gbogbo nǹkan chọ́ọ̀chì dẹ̀ rí òun ló ń ṣètò bí wọ́n bá fẹ́ fi pope jẹ àti wọ́n bá fẹ́ fi emperor Rome wọ́n bá fẹ́ fi jẹ pope ni ó dáwọ́ lé lórí pope ó lè yọ emperor ó lè fi emperor sí emperor tí wọ́n tó ń fi sí tí wọ́n yọ yìí pope ló ń ṣe kódà emperor kan wà sí pope dákúnlẹ̀ tó wà lẹ́nu kínní tí ò dìde ńlẹ̀ so kínní yẹn ó wá pọ̀ àwọn scientists wá dìde bàtà àwọn scientists dìde àwọn scientists yẹn ló wá sọ pé no ìmọ̀ òun ni ìmọ̀ science lọ́dọ̀ ìmọ̀ ló borí gbogbo nǹkan àsìkò gbani kò bá ní kò di ló bọ́ta ẹni tó bá ti sọ̀rọ̀
tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti sọ̀rọ̀ tó tako nǹkan tí wọ́n mọ̀ nínú báíbù àbí táwọn ní kíní sọ wọ́n dákúnlẹ̀ ni pẹ̀lú ìmọ̀ tó gbé jáde ẹ̀. So ọba ní kò ó wà nú ẹni tí wọ́n face débi nítorí pé ó sọ yí pé ilẹ̀ ń yípo èyí pé dawaranul ard haula shams tí kò bá ní kò sọ òun ló kó bá wọ́n kàn lágbélébùú ni. ó padà áyá gbogbo ohun tí kò bá ní kò wí yẹn ìmọ̀ padà ṣe ìsìbáàtù ẹ̀. wọ́n rí pé mímọ̀ ni. wọ́n rí pé mímọ̀ ni. ẹ̀yin àfáà ṣọ́ọ̀ṣì ẹ lọ jókòó jẹ́. èyí tó ń jẹ́ secularity nìyẹn ipe ìmọ̀ gbogbo nǹkan lórí mímọ̀ ni. so al-ilmaniya àwọn ilmaniyun láì pé mímọ̀ ni wọ́n sáyẹ́nsì ni wọ́n gbójúlé náà dẹ̀ gbáralé àwọn náà padà wá win wọ́n win ní church ló fà á tó yẹ pé àwọn àṣejù church yẹn wọ́n wá kájọ wọ́n ní ok kó má dá sọ̀rọ̀ à ń fẹ́yàn jẹ emperor à ń ṣe kí sọ́kùlù gòfran àwọn náà ní ipe sheik àforíjì nǹkan tí pope bá ti wí òun ló láforíjì. Àhán ni òun ni ìpè àárẹ̀ ọ̀rọ̀ ẹni náà ni ọ̀yá ẹ lọ jù ú síná kíní ni ẹ lọ òun ni wọ́n sọ̀nà wá fi ní ẹ jẹ́ kó jókòó wọn jẹ́ Vatican yẹn nínú Italy wọ́n wá dá ìlú yọ fún lọ́tọ̀ ibí ni kó fi ẹ mọ̀ òun ló yọ Vatican kúrò nínú Italy ẹ̀ẹ́dẹ̀ rí pé gbogbo ibikíbi ní kíní àwọn náà máa ń ní ambassador tiwọn ìlú kan náà ní Italy pẹ̀lú kíní o àmọ́ Vatican yẹn ṣọ́ọ̀ṣì ló ní òun ló wà ní Europe títí dè ní nígbà tí mímọ̀ tó borí ọ̀rọ̀ ẹlẹ́lẹ́sìn òun ni gbogbo náà fi wọn ọ̀pọ̀lọpọ̀ lọ church mọ́ church wa ń diminish títí tó fi débi tó délé ni so ìyẹn secularity nìyẹn àti gbà yẹn wọ́n á wò pé ok ìlú kọ̀ọ̀kan kó máa claim kíní ẹ̀ kálukú wa ń fi secularity yẹn pé ó àwa secularity ni ẹ̀sìn lè wá o kí kálukú máa ṣẹ̀sìn ẹ̀ àmọ́ nínú ìjọba wa ètò ìjọba àwa la máa ṣe ẹlẹ́sìn kankan ò gbọ́dọ̀ dá sí i tó máa rí pé Shariah wípé so bó ṣe di pé secularity nìyẹn so ìbéèrè rẹ bá fẹ́ béèrè. pẹ̀lú gbogbo àwọn àlàyé yìí Shariah Isa pẹ̀lú àwọn àlàyé secular state multi-religion community ṣé Shariah yìí ṣé ó lè fa fìtínà ṣé ó lè fa wàhálà. dáadáa. akramakumullah. agitation tá à ń ṣe kíni. n tá n lérò. ègún máyọ̀bẹ ọ̀bẹ wà lápò ẹ̀ tẹ́lẹ̀. àwa lára létí òun kò rántí pé òun lọ́bẹ lápò ó sì ń jà ẹ wá ní pé ègún máyọ̀bẹ owó òsì fẹ́ lọ bẹ́ẹ̀ kò fẹ́ lò ló wá rántí pé òun lọ́bẹ ló bá mọ́bẹ láti fi gbèjà rẹ̀ so ègún máyọ̀bẹ nìyẹn. Àbáwo
tí wọ́n bá tẹ̀lé ẹni tí mò ń sọ yìí Anakumullah sir. èèyàn á wò pé àwa mùsùlùmí Náà. fìtínà tá à ń dálẹ̀ pọ̀ fìtínà tá à ń dálẹ̀ mo fẹ́ mú wa lápèjúwe àwa la sọ fún wọn pé ègún máyọ̀bẹ o tán bá yọ̀bẹ yẹn à ń ṣe rí pé wọ́n yọ̀bẹ sí wa o ṣe rí pé wọ́n yọ̀bẹ o ṣe rí pé wọ́n yọ̀bẹ o ìwọ ló pilẹ̀ wípé omi àlàáfíà tó tòrò yìí tó tòrò ká má ru. ẹ bá ti ru ẹlòmíì ò béèrè tiẹ̀ lápèjúwe kálukú ń lọ sí skul tẹ́lẹ̀ ọjọ́ ọmọ olóòṣà ni o ọjọ́ ọmọ kírísítẹ́nì ni o ọjọ́ ọmọ mùsùlùmí ni o kò wọ́n béèrè kankan ìjọ tí a ti ní pé ìjáàb àwọn náà bá béèrè ọmọ ní church ṣẹlẹ̀ làwọn náà bá wọṣọ kínní sultana wọ́n fẹ́ lọ sí church àwọn oníṣẹ̀ṣe lọ́mọléèwé omi ò mọ ọjà tí náà. so nǹkan yẹn lọ́pọ̀pọ̀ ìtìrọ̀bá tó níran ní ìtìrọ̀bá tí ni tàdọ́rùbọ̀ oríṣiríṣi ó ṣẹlẹ̀ orí ọmọ oníṣẹ̀ṣe nísìn yóò mú kíní lọ skul tí tíṣà bá fẹ́ nà ó lè ná ní nǹkan mi ṣé skul yẹn ọ̀nà tíṣà lánàá wò. so anarchy là ń practice yẹn àbí ètò so mo mú yẹn wá lápèjúwe. Ṣẹ̀ríà àlàáfíà ni ṣẹ̀ríà àmọ́ ká béèrè ẹ̀ nírú hálà yìí yóò dá fìtínà kalẹ̀ yányán. ṣáà ń ṣe ṣẹ̀ríà àbá ṣe. à ń ṣe sá. khalas. kí kálukú gba títọ́ pẹ̀lú bó ṣe ń ṣe lọ́dọ̀ ààrẹ. ẹnìkan ò kọ díẹ̀ wípé kẹ má lọ ṣe súnà. kò sì ní dọjọ́ léyà nísìnyí kí ìjọba ní ẹ gbọ́dọ̀ ṣe léyà lọ́dún yìí o. rárá so kí ni pọ́blẹ́mù. inú Lagos State táwa wà yìí ẹgbẹ́ Markaz marja'un dini kí ni ìhà tí Lagos State gan tó ń kọ́ sí kínní ṣé wọn náà jẹ́yìn àwọn state tán àwọn fẹ́. ẹni tí mo mọ̀ ní pé Lagos State ò tiẹ̀ jọ́yìn kankan kò jọ́yìn kankan àwọn ò ní ṣẹ̀ríà àwọn ò ṣe. kò dẹ́ ṣe pé wọ́n ṣe ṣẹ̀ríà nù Lagos State. bí ti Markaz wa. mùsùlùmí ní tẹ́. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ṣẹ̀ríà ò lọ́dún wa.